بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه. ẹ̀yin olùgbọ́ mi tòótọ́ ètí ó jẹ́ àkọlé ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí òun náà ni ohun tí a mọ̀ sí ifsha'u sirr. ní tí ń jẹ́ ifsha'u sirri lọ́dọ̀ àwọn àfáà òun náà ni kéèyàn máa tú àṣírí ọ̀rọ̀ àpamọ́ kó máa tú àṣírí ọmọnìkejì ọ̀rọ̀ tí wọ́n fi pamọ́ sí ènìyàn lọ́wọ́ kó máa tú kiri kó jẹ́ kélòmí ó gbọ́. ifsha'u sirri òun náà ni kéèyàn máa sọ ọ̀rọ̀ àṣírí ọmọnìkejì ní tó jẹ́ pé tó bá gbọ́ pẹ́lú mi mọ̀ sí yóò bà nínú jẹ́. kí ni Ànábì sallallahu alaihi wasallam kí ló fi kọ́ wa níbi eléyìí? àlàyé wo ni Islam sọ fún wa nípa tó jẹ mọ́rọ̀ àṣírí? báwo la ti gbọ́dọ̀ máa ṣe àkíyèsí àṣírí? báwo ni a sì gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún tó jẹ mọ́ ọ̀rọ̀ pamọ́? Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ níbi eléyìí. nínú tó kọ́ wa a kà hadith méjì fún wa níbẹ̀ nígbà tí wọ́n ti gbà wá mọ́. Anas radiyallahu anhu wọ́n sọ wípé Ànábì ó ní pé khadimtu nabiyya 10 sinin faqal ihfaz sirri takun mu'minan. Anas ó sọ fún wa wípé òun ṣe ẹrú sí Ànábì sallallahu alaihi wasallam ní ọdún 10 lòun fi ń ṣe ẹrú sí Ànábì sallallahu alaihi wasallam ló fi wà lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ní sí dáadáa sí ní bá ṣiṣẹ́. ó ní pé faqal Ànábì sọ fún òun ní pé ihfaz sirri takun mu'minan, kíyèsí àṣírí mi, má tú àṣírí mi síta, ntọ́ jẹ́ àwọn ìpamọ́ mi má sọ fáwọn èèyàn ta tó fi jẹ́ pé tí n bá gbọ́ pé ọ̀rọ̀ mi náà mọ̀ ń sọ yìí yóò máa bà mí nínú jẹ́. Ànábì pé tó bá ti lè máa kíyèsí àṣírí mi mọ́ mìíràn gidi lọ jẹ́ o. eléyìí jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tó ń túmọ̀ sí pé ìgbọ́dọ̀ máa jẹ́ tí yóò máa pẹ̀lú tí yóò máa mọ́nu tí ò ní jẹ́ tó pé fòtòfòtò wọn ò ní sọ̀rọ̀ kan fún àfikún tí mo tú ta bá ń lọ. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ bí àdìsí ká tó kó bẹ́ẹ̀ ni pé níbi àtàrò yìí ó ní wípé ó dáa kí òbí ọmọ fi kọ́ ọmọ rẹ̀ wípé kọ́ máa mọ́nu. tá a bá kíyèsí ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́kùn ọ̀mọ́nu ẹ wádìí wọn wò àti inú ilé náà ti bá jáde. ó fẹ́ jẹ́ ọ̀pọ̀ náà àwọn òbí tó yẹ pé wọn ò kí sọ́mọ wọn jọ̀kan pé àdúró ẹ̀ mọ́ ní ìyẹn máa mọ́nu ni o, ìyẹn máa fi ọ̀rọ̀ pamọ́ ni o, ìyẹn gbọ́dọ̀ máa jẹ́ tí ó máa ṣe fòtìfòtì ń ta o. tí ọba ti máa sí pé òbí ń kọ́ ọmọ ó sì ti kọjá pé ọmọ dàgbà lórí àti mọ́mọ́ tí ń jẹ́ àṣírí yóò sá mọ́ gbogbo tó wá ti sọ fún báyìí àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ fi pamọ́ o àtẹ̀tẹ̀ ẹ̀kọ́ fi pamọ́ o gbogbo mọ̀ tú ta. Ànábì sàlám ó ń kọ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ tí í ṣe Anas tó lóun gbọ́ ọ̀dọ́ rẹ̀ lọ́dún 10 wípé ntọ́ bá jẹ mọ́rọ̀ àṣírí o èèyàn máa fi pamọ́ ni o, mọ́ tú àṣírí mi síta o. tó bá ti lè máa jẹ́ pé ọmọ kíyèsí àṣírí mi mọ̀mìnì gidi ni o. hadith kejì àbá nínú Sunan Abi Dawud tí Jabir gbà wá ó sọ wípé qala Rasulullah sallallahu alayhi wa sallam idha haddatha ar-rajul bil hadith thumma iltafat fahiya amana. Jabir sọ wípé tí ẹnìkan tí ọba bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kan tó wá wọ ọ̀tún báyìí àbọ̀ wò sí báyìí ó ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ni wọ́n á di pé ń wọ ọ̀tún ń wò sí wọ́n ti ó ń fi ọ̀rọ̀ pamọ́ fún un o, ọ̀rọ̀ àṣírí ní sọ fún un o, kọ́ gbọ́dọ̀ sọ ọ̀yí àmánà ó ti di nǹkan àfàìbalẹ̀ sí lọ́dọ̀ nu o, gbọ́dọ̀ máa sọ fẹ́ lòmíì o. tó o bá sọ̀rọ̀ kan fẹ́ nìkan ní pé àwọn fẹ́ bọ̀ sọ̀rọ̀ kan ní ìsìn ó wá wo ẹ̀gbẹ́ ó wọ̀ tó wò sí, ìtumọ̀ ni pé ọ̀rọ̀ tó fẹ́ sọ fún ọ̀rọ̀ àṣírí nu o. tí ẹ bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ lòmíì wọ́n tọ̀ ti jàǹbá wọ́n tọ̀ wò ó sì ṣe tí ó yapa sí ìlànà Islam. àkọ́nà àdìsí yìí àwọn àǹfààní tó pọ̀ nínú ẹ̀ ní pé ọ̀rọ̀ tó bá jẹ mọ́rọ̀ àṣírí èèwọ̀ ni kéèyàn máa sọ kéèyàn máa tú ta. èèyàn gbọ́dọ̀ tú ọ̀rọ̀ àṣírí tí wọ́n bẹ láàrin tó yẹ nìkan bá sọ fún síta nígbà ayé ń tọ̀ ní o tàbí lẹ́yìn rẹ̀. bákan náà ẹ̀ẹ́dẹ́gbẹ́ bó ti jẹ́ pàápàá àfáà sọ pé àṣírí wọ́n pín sí ọ̀nà 3. nínú àṣírí wọ́n bẹ náà tó jẹ́ pé Islam ó sì léèwọ̀ èèyàn gbọ́dọ̀ máa sọ pàápàá òun náà ni kí obìnrin àtọkùnrin máa sọ tí ń lọ láàrin wọn síta bẹ́ẹ̀ tí ń bára wọn láṣepọ̀ ó máa sọ eléyìí èèwọ̀ ni. Islam gan náà mọ̀ sí ilé èèwọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa sọ. ẹ̀ta bá dé nìkan tí ń sọ wẹ́ẹ̀ wọ́n wà pé ní yìí ń kọ́ o yàní ẹnìkan tó yẹ pé níwà kọ́ hà ẹnìkan tó yẹ pé àṣà tí ò ní tìjú pàápàá ò ní wọ́n pẹ̀lú ẹni bẹ́ẹ̀ o. àyàfi tó yẹ pé bùkátà bá kan kọ́ sọ pẹ̀lú àwọn ọjọ́ ọ̀nà kátà àfáà fílẹ̀ lápèjúwe ní ìsìn bóyá ìyẹn kan ṣẹlẹ̀
tó jẹ mọ́ abala wọn tí a ń bilé rẹ̀ àlàyé lórí ẹ̀ yóò sọ̀rọ̀ sọ ní ìwọ̀nba bí a ti ní kọ́ sọ ilé wọn ọ̀rọ̀ tó pọ̀ ní tẹ́gbà sọ̀rọ̀ àsìkò mi tí ì ṣe àsìkò yìí. bákan náà tó jẹ mọ́ àṣírí ni pé ẹni tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́ pé èèyàn tiẹ̀ wọ́n fẹ́ kéèyàn máa sọ gan-an ni kéèyàn gbọ́dọ̀ sọ pàápàá ìwọ ni kéèyàn sọ òun náà rí pé lápẹ̀jú ẹ̀ ní ìsìn báyìí ní ìsìn ní tó jẹ́ pé èèyàn wà ní bóyá èèyàn lọ lé ẹnìkan ó ń tàn wá bẹ̀rẹ̀ sí máa tọ́jú owó pamọ́ síbì kan eléyìí wọn ò fẹ́ kódà kéèyàn sọ o kódà pàápàá ni o kéèyàn á máa sọ pé nígbà tí mo lọ lé rẹ̀ kẹjẹ́ mọ̀ ibi tí ń fowó sí ibi tí ń ṣe kíní kan tí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí máa sọ léyìí síta ń tàn jàǹbá ń tàn o ó sì wà tó lápá sí ìlànà Islam ẹni tí ó ń fowó pamọ́ ṣẹ́jú rẹ̀ ó fàyà balẹ̀ sí ọ ní pé èèyàn gidi ni ọ́ tọ́jú pa bọ́ọ̀tà tó sọ pé ó tún fi tí ń fowó sí ẹjẹ́ mọ̀ ọgbẹ́ kinní kan ibẹ̀ nínú orí owó sí ó ṣe kinní kan ògbélé ìjàmbá ni o kọ́ lọ́kọ́ sànú ẹnì kọ̀ọ̀kan wa o kọ́ lọ́kọ́ jẹ́ kí ẹni kó sì wá lẹ́ni tó pé yóò máa mọ́nu gbọ́ inú ìmọ́nu inú wà tí Islam fi kọ́ ni tó dáa tó pé èèyàn gbọ́dọ̀ máa bẹ̀lọ́ nǹkan lọ́kọ́ sànú èèyàn lórí ẹ̀ tọ́jú pé èèyàn wá di pé ẹ̀kọ́ mọ́nu níbi tọ́jú mọ́rọ̀ ara ẹ̀ gan àti ẹni tọ́jú ọkọ̀ sọ́wọ́n fún sàn tó gbẹ àléébù gidi ni àrùn sí ní pẹ̀lú gbogbo àrùn ló sì ní ìwòsàn kò sí àìsàn kan tọ́lọ́ tí ń bẹ lórílẹ̀ tí ò ní ìwòsàn kéèyàn mọ̀ mọ́nu àìrùn ni tó ní ìdí kéèyàn wá ìwòsàn fún ìwòsàn rẹ̀ ń bẹ tó pọ̀ ó náà ní kí ọmọ kọ́ra rẹ̀ kọ́ sọ fẹ́ nìkan pé òdàkùnjọ́ tí wọ́n ti ń sọ tó yapa sí nítorí kéèyàn máa sọ máa pèsè kéèsì o tó ti tẹ̀ra mẹ́lẹ̀ yìí insha Allah ta'ala tàbí ó délé ilé láti bí ọjà ìdílátà àrọ̀ ó dí lálẹ́ nìsín ó bẹ̀rẹ̀ sí máa wò pé kí ni tó ń sọ tó bá mu òun ni ọba mú bẹ́ẹ̀ tó tẹ̀ra mẹ́lẹ̀ lógo ọ̀rọ̀ bí ìdílé ta'ala ń tọ̀ nǹkan yóò rí pé àyípadà ó bá níbi kọ́mọ̀ mànú. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.